من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين هو سيدنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سلك مسلكهم بإحسان إلى يوم الدين. Akí Ọlọ́run ọba wo lọba tá a kí, òun lọba tó ní kémi àti yín kájọ máa bẹ láyé lónìí kó tó di pé ọ̀sẹ̀ kan tó kù tí iléyá fẹ́ẹ́ dé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti bọ́ sálìkìyámọ̀. Àwa wá dúpẹ́ fún Ọlọ́run ọba tí ò jẹ́ kí tiwa rí bẹ́ẹ̀, tó ṣẹ́ wa kù tayátayá tọmọtọmọ tẹbítẹbí. A máa dá ọpẹ́ fún Ọlọ́run. Ọlọ́run a bẹ̀ ọ́, dákun má ṣàgbọ́ ọpẹ́ wa lọ́wọ́ wa. A tún wá fi àsìkò yìí àbí kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nú ẹ̀sìn pé a kú ọdún èní. Àwa tá a ṣe ọdún iléyá ti èní yìí, àwa náà là á ṣe tọdún tó ń bọ̀ insha Allah. Oníkálùkù wa a máa bẹ nínú àlàáfíà àtayọ̀ àti ìdùnnú tá a fi di ọdún tó ń bọ̀ ní insha Allah. Àwa tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ọ̀gá wa aṣíwájú wa tí ń jẹ́ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì tó jásí wípé hudan wa rahmatan lil alamin, ìmọ̀nà àti ìkẹ́ ló jẹ́ fún gbogbo ayé. Àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ Ọlọ́run bá wa ṣe fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ náà kó má mọ lórí Ànábì, kó máa bá gbogbo àwọn ará ilé ẹ̀ àtàwọn sàhábà àtàwọn khulafa rashidun àtàwọn tábìín àtàwọn afẹ́sìn tí wọ́n jẹ́ ẹni ire tí wọ́n ti bọ́ sálìkìyámọ̀. Àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ Ọlọ́run bá wa ṣe fún wọn. Àwa tọrọ ẹ̀mí gígùn àti àlékún àlàáfíà ara fún àwọn àfáà wa tí wọ́n jẹ́ àfẹ́sìn tí wọ́n ń bẹ láyé lónìí, tí wọ́n ń jí iṣẹ́ Ọlọ́run káàkiri ayé, tó já sí wípé wọn ò polówó ẹbọ sínú ẹ̀sìn, tí wọn ò polówó wíwọ́ orogún pẹ̀lú Ọlọ́run, tó já sí pé tawhid ni wọ́n pariwo láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Abẹ́ Ọlọ́run irú àwọn àfáà wa bẹ́ẹ̀, látòrí Sheikh wa Imran Eleha, àwọn àfáà wa Saheed Shittu, tó fi káàdì gbogbo àwọn àfáà súnà tí wọ́n gbé òdodo tànẹ́bà Muhammad dání, tí wọ́n pa nǹkan mí papọ̀ mọ́ ẹ̀sìn. Abẹ́ Ọlọ́run fún wọn ẹ̀mí gígùn àtàlékún àlàáfíà ara, Ọlọ́run bá wa ṣe fún wọn. Àwa kí gbogbo ọmọ ìyá wa nú ẹ̀sìn, lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà àti gbogbo ojú tí ó máa wò wá káàkiri ayé, pẹ̀lú gbólóhùn tó fi lọ́lá jù pé salamu lahi alaykum wa rahmatulahi wa barakatuhu. Oore àjẹjẹ tọ́ Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run, àlàáfíà Ọlọ́run kó máa bá oníkálùkù wa gbé, Allahumma àmín. A tún wá ń kí gbogbo ọmọ ìyá wa ní Islam, a ń kí gbogbo wa lẹ́ẹ̀kan sí wípé a kú ọdún iléyá. Ẹ̀mí wa tó ń ṣe tọdún yìí, Ọlọ́run dákun ṣẹ́ wa kù, kó kà wá mẹ́rin tí ó bá wa ṣe tọdún tó ń bọ̀. Kó tó di tọdún tó ń bọ̀, Ọlọ́run a bẹ̀ ọ́, dákun Ọlọ́run má jẹ́ ká ti dòkú. Ọlọ́run jẹ́ ká máa bẹ nínú àwọn àlàyé. La hawla wala quwwata illa billahil aliyyil azim. Àwa fi àsìkò yìí bẹ̀ Ọlọ́run, ájì ọdún yìí ni ò lè lọ. Ó dẹ̀ ń bẹ nínú ẹlòmíì tí ò lè lọ, tó já sí pé ọdún yìí lọ́lọ́ ti kádàrá pé yóò lọ Mẹ́kà. Nígbà tí ó wá rí Mẹ́kà lọ lénìí ní ọdún yìí sìn, kò lè rí Mẹ́kà lọ, kò lè rí Mẹ́kà lọ láyé mọ́, kò lè rí Mẹ́kà lọ láyé mọ́. Ṣùgbọ́n wá bẹ̀ Ọlọ́run pé Ọlọ́run tí yóò fi di, tí ó bá fi di
àsìkò hajj ọdún tó ń bọ̀ ọlọ́run coronavirus ọlọ́run bá wa ka kó ńlẹ̀ coronavirus ọlọ́run bá wa ka kó ńlẹ̀ la haula wala quwwata illa billahil aliyyil azim. Gbogbo ẹ̀yin ọmọ ìyá wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà tẹ́ bá wo táìtù prógámù mi yìí ẹ rí i pé mo ní àwa ọmọ Ìlọrin kí la fẹ́ gbà nínú ọ̀rọ̀ Àfà Saheed Shittu àti ọba wa nílùú Ìlọrin Ṣéhù atọrọ ẹ̀mí gígùn àtàlékún àláfíà ara fún bàbá wa ọba nílùú Ìlọrin. Ọlọ́run bàbá náà ọlọ́run má jẹ́ kí wọ́n dàgbà yọwọ́ kọ́wọ́ ọlọ́run àlékún ẹ̀mí gígùn àtàlékún àláfíà ara ọlọ́run bá wa ṣe fún àwọn bàbá wa ọba wa nílùú Ìlọrin ẹ̀mí gígùn àtàlékún àláfíà ara ọlọ́run bá wa ṣe fún wọn Ṣéhù wallahu yasimuka minan nas ọlọ́run abẹ́ọ́ àní ọba wa nílùú Ìlọrin iṣẹ́ ọlọ́run dákun ọlọ́run ẹ̀mí gígùn àtàlékún àláfíà ara ọlọ́run bá wa ṣe fún wọn má jẹ́ kí wọ́n dàgbà yọwọ́kọ́wọ́ la haula wala quwwata illa billahil aliyyil azim. Náà gẹ́gẹ́ bí tọ́pìkì mi tí mo kọ pé àwọn ọmọ Ìlọrin kí ló dé kí nìkan ta fẹ́ gbà nínú ọ̀rọ̀ Àfà Saheed Shittu àti ọba wa nílùú Ìlọrin kí nìkan ta fẹ́ gbà ń bẹ̀ kí ni géènì kan ta fẹ́ rí géènì la fẹ́ rí ń bẹ̀ torí nǹkan kan ṣe mí ní kàyéfì púpọ̀ ó ṣe mí ní kàyéfì púpọ̀ gan ó ṣe mí ní kàyéfì púpọ̀ lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ tí Àfà Saheed Shittu sọ sí ọba wa nílùú Ìlọrin ọ̀rọ̀ náà ti pẹ́ gan ó ti pẹ́ gidi gan nígbà tí ọ̀rọ̀ àlè Fúlàní wá ṣẹlẹ̀ wọ́n lọ wú ọ̀rọ̀ yẹn jáde wá wọ́n lọ wú jáde wá àwọn alábòsí àwọn oníkẹta wọ́n lọ wú jáde wá nígbà tí wọ́n wá wú ọ̀rọ̀ yìí jáde Àfà wa Saheed Shittu àwọn àgbàlagbà bá wọn sọ̀rọ̀ àwọn náà wá ronú àwọn náà wá ṣe kí ni wọ́n wá bọ́ síta gbagba wọ́n apologize fún ọba wa nílùú Ìlọrin kí ni wọ́n ṣe wọ́n bẹ bàbá wa ọba nílùú Ìlọrin fún gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ pátápátá wọ́n bẹ ọba wa nílùú Ìlọrin pé kí bàbá dákun kó má bínú kí wọ́n foríjì àwọn. Lẹ́yìn ìgbà tí Àfà wa Saheed Shittu tó wá bẹ ọba wa nílùú Ìlọrin tó bẹ̀ wọ́n tán lẹ́yìn ìgbà yẹn mo ṣẹ̀ wá ń rí àwọn fídíò táwọn ọmọ Ìlọrin ṣe lóríṣiríṣi bẹ́ẹ̀ náà ni mo rí bọ̀bọ̀ Làbáìkà Alágbe yẹn Làbáìkà Alágbe tó já sí pé jẹ níbí jẹ lọ́hùn òun lòun tiẹ̀ tó bá jẹ l'APC a tún sákò l'APC a tún lọ jẹ ní PDP nígbà tí gọ́vùnà Ìlọrin ó lọ sáwá gọ́vùnà Ìlọrin nígbà tí Sàràkí tún yá ó tún lọ sá lọ bá Sàràkí. Mo wá ń gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ tí àwọn ọmọ Ìlọrin fídíò tí wọ́n ṣe jáde lórí ọ̀rọ̀ ọba wa nílùú Ìlọrin yẹn mo wá wò pé Àfà Saheed Shittu tí gbogbo yín tẹ̀ pariwo yìí Àfà yìí ti bẹ̀bẹ̀ wọ́n ti apologize kí la fẹ́ gbà níbẹ̀ àwọn ọmọ Ìlọrin kí la fẹ́ gbà níbẹ̀ ọmọ Ìlọrin gidi lèmi náà kí ni wọ́n sì máa ń pè ní kí ló máa ń pè nílùú Ìlọrin wọ́n máa ní ìlú tó jìnnà síná tó súnmọ́ àlùjànnà ìlú àwọn àfáà ìlú àwọn onímímọ́ òun ni ìlú Ìlọrin ìlú àwọn àfáà ìlú àwọn onímímọ́ òun ni ìlú Ìlọrin ṣọ́rọ̀ mi ò yé yín ìlú àwọn àfáà ìlú àwọn onímímọ́ ni ìlú Ìlọrin ní Nàìjíríà yìí ibi tó jẹ́ kó ti máa mú ọ̀rọ̀ Al-Qur'an àtànábì
kọ́ yẹ kọ́ ti máa mú lò gidi gan jù Ìlọrin jẹ́ number 1 bẹ́ẹ̀ torí wípé kí ni ìlú ẹ̀sìn ní ìlú Ìlọrin gbogbo wa mọ́ Ìlọrin tá ń jáde tá ń sọ̀rọ̀ sí àfáà Saheed Shittu lórí pé bóyá wọ́n sọ̀rọ̀ sí ọba wa nílùú Ìlọrin gbogbo iná lẹ ti rí o àfẹni tó bá fẹ́ ṣàbòsí ló kù gbogbo yín lẹ ti rí wípé àfáà Saheed Shittu wọ́n ti tọrọ apology wọ́n ti apologize fún bàbá wa ọba nílùú Ìlọrin Shehu wallahu yasibuka minan nas àfáà Saheed Shittu wọ́n ti apologize fún bàbá wa àwọn ọba wa nílùú Ìlọrin torí bàbá gbogbo wa ni wọ́n jẹ́ kọ́lọ̀ jẹ́ kó pẹ́ fún wa. lẹ́yìn ìgbà tí àfáà Saheed Shittu wá apologize mo wá rí àwọn ọmọ Ìlọrin tó wá ń jáde mo rí bọ̀bọ̀ Làbáìkà alágbe yẹn náà jásí pé jẹ níbi jẹ lọ́hùn nìkan lòun mọ̀ tiẹ̀ tó nílà ká ìkankan lórí. wọ́n wò pé Ìlọrin ṣe bí ìlú ẹ̀sìn nílùú Ìlọrin ìlú Al-Qur'ani nílùú Ìlọrin náà ìlú tó súnà tó jìnnà síná tó súnmọ́ àlùjànnà òun ní ìlú Ìlọrin kí ló wá dé gbogbo ọmọ Ìlọrin tẹ́ ń jáde tẹ́ ń sọ̀rọ̀ sí àfáà Saheed Shittu pé ó sọ̀rọ̀ sí bàbá wa nílùú Ìlọrin lẹ́yìn ìgbà tí wọ́n ṣe kí ni lẹ́yìn ìgbà tí wọ́n apologize tán tí wọ́n tẹ̀tú wá ń jáde tẹ̀tú wá ń sọ̀rọ̀ tẹ̀tú wá mí ni wọ́n tẹ́ ń sọ̀rọ̀ sí wọn kò yẹ kó rí bẹ́ẹ̀ Ọlọ́run bá wa sọ nínú Al-Qur'an ba'da a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim Ọlọ́run ní ya ayyuhalladhina amanu Ọlọ́run ní isbiru wa sabiru wa rabitu wattaqullaha la'allakum tuflihun ẹ wá ayé Al-Qur'an yẹn ayé nípa sùúrù ni Ọlọ́run ní yá ayyuhalladhina amanu isbiru wa sabiru wa rabitu wattaqullaha la'allakum tuflihun kí ló dé àwa ọmọ Ìlọrin kí ló dé tá lè mú ayé yẹn lò nígbà tó ti já sí wípé ìlú àfà ìlú onímímọ̀ la pẹ̀lú Ìlọrin kí ló dé tá lè mú ayé yẹn lò tó bá já sí pé gbogbo yín ẹ wá ń fọ́ jáde ẹ wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sáfà yìí lẹ́yìn ìgbà tí àfà yìí ti apologize lẹ́yìn ìgbà tí àfáà Saheed Shittu ti apologize fún bàbá wa ọba nílùú Ìlọrin kí lẹ fẹ́ gbà ń bẹ̀ kí ni nǹkan tẹ́ fẹ́ gbà ń bẹ̀ gangan kí ni nǹkan tẹ́ fẹ́ gbà ń bẹ̀ mo ń béèrè lọ́wọ́ yín gbogbo ẹ̀yin ọmọ Ìlọrin tẹ́ ń jáde yẹn kí ni nǹkan tẹ́ fẹ́ gbà ń bẹ̀ géènì wo ló fẹ́ rí but nǹkan tẹ́mi tí mo wòye sọ̀rọ̀ yìí òun ni pé mi ò rò pé títí ọba wa nílùú Ìlọrin yẹn ló ń dùn wọn iṣẹ́ 419 iṣẹ́ gbájúẹ̀ táwọn fún oníjàlábí ṣe táàfà Saheed Shittu ń já iṣẹ́ yẹn gangan ló ń ká wọn lára wọ́n kàn fi tọba wa nílùú Ìlọrin wọ́n kàn fi bàbá dáadáa wọ́n kàn fi wọ́n kẹ́wọ́ ni nígbà tó lọ ti ní yá ayyuhalladhina amanu isbiru wa sabiru wa rabitu wattaqullaha la'allakum tuflihun lẹ́yìn ìgbà tó lọ ti ní kí ló dé àwọn ọmọ Ìlọrin ayé Al-Qur'ani yìí kí ló dé tá a lè mú lò ìlú onímímọ̀ là ń pẹ̀lú Ìlọrin ìlú àwọn àfáà là ń pẹ̀lú Ìlọrin ìlú ẹ̀sìn là ń pẹ̀lú Ìlọrin gbogbo èèyàn ọmọ Ìlọrin tẹ́ wọ́n jáde tẹ́ ẹ sọ̀rọ̀ sáfà Saheed Shittu lẹ́yìn ìgbà tí wọ́n ti apologize tí wọ́n ti bẹ̀bẹ̀ kí ni nǹkan tẹ́ fẹ́ gbà ń bẹ̀ mo ń béèrè ni ọmọ Ìlọrin lèmi náà ọmọ ilé Ìmámù Gàmbàrí ni mí nílùú Ìlọrin kí ni kò tá fẹ́ gbà ń bẹ̀ náà ẹ jẹ́ ká bára wa sọ òdodo ọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí àfáà yìí ti apologize a nídìí kankan náà gbogbo ọ̀tẹ̀ tẹ́ ń sọ tẹ́ ń jáde yẹn ẹ nídìí ẹ̀ àkọlé gan ni fún yín fún èèyàn ọmọ Ìlọrin pé àfáà Saheed Shittu sọ̀rọ̀ sọba wa ìgbà tó yá ó tún padà bẹ̀bẹ̀
àpọ́nlé ni fún yín náà lẹ́yìn ìgbà tá a fa Saheed Shittu wá bẹ̀bẹ̀ tán lẹ́sẹ̀ wá ń jáde tẹ́ wá ń sọ̀rọ̀ tẹ́ sọ̀rọ̀ sáfà Saheed Shittu kò yẹ kó rí bẹ́ẹ̀ àwa ọmọ Ìlọrin kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá àti rárá ni mo fi ní kí n jáde kí n pè yín ṣàkíyèsí torí pé kí ni ọmọ ìlú Ìlọrin lèmi náà. àbẹ́ gbọ́ èmi gan fúnra mi ọmọ ìlú Ìlọrin lèmi náà. lẹ́yìn ìgbà tí àfà Saheed Shittu ti wá apologize fún ọba Ìlọrin a need láti máa jáde ká tún máa sọ̀rọ̀ mọ́ ẹ jẹ́ n play tí àfà Saheed Shittu tí wọ́n ti apologize fún ọba wa nílùú Ìlọrin mo fẹ́ play audio bẹ̀ fún yín kẹ́ gbọ́ o mo fẹ́ play audio bẹ̀ mo jẹ́ kí n play ẹ̀ kí gbogbo yín kẹ́ gbọ́ kẹ́ lè mọ̀ pé àfà yìí wọ́n dídí apologize fún ọba ìlú Ìlọrin ni. mo fi títóbi Ọlọ́run bẹ̀ yín bàbá wa ọba Ìlọrin. ẹ gbọ́ o. mo fi títóbi Ọlọ́run bẹ̀ yín bàbá wa ọba Ìlọrin Ọlọ́run ò ní pa yín fún wa ń sìn àdàgbà yọwọ́kọ́wọ́ Ọlọ́run ò ní fi ṣàdánwò fún yín bàbá wa bẹ́ ṣe wà kọ́lọ́ ń jọ kó bá wa dùn yín nú kó bá wa èmi gangan láṣẹ Ọlọ́run màá wá sí Ìlọrin mo fẹ́ wá sí Ìlọrin gangan mo máa wá síbẹ̀ láti wá bá yín bàbá wa ọba Ìlọrin tí bá wá débẹ̀ tán bó jẹ́ pé pankẹ́rẹ́ ẹ̀yin gangan mo fẹ́ kẹ́ mú pankẹ́rẹ́ báyìí kẹ́ni kẹ́ wé mi iye tó bá wù yín kẹ́ wé mi àrẹ wà láṣẹ Ọlọ́run àwa kí yín bàbá wa ọba Ìlọrin Ọlọ́run ní pa yín fún wa ń sìn Ọlọ́run má ṣàì bá wa foríjì yín má ṣàì foríjì mí náà bàbá wa ọba Ìlọrin mo tọrọ àforíjì lọ́wọ́ yín ẹ má bínú torí t'Ọlọ́run ẹ má bínú torí t'Ọlọ́run Ọlọ́run má ṣàì bá wa dẹ́mi yín sí Ọlọ́run má ṣàì bá wa wò yín dáadáa bẹ́ ṣe wà àwọn ọmọ jákujàku tó ń ṣe jáku tó ń ṣe rédèrèdè nílùú Ìlọrin mi ò lè ráyè gbọ́ gbogbo mẹ́sẹ̀gì tẹ́ ẹ sẹ́ndì sí mi o. ṣé iná gbọ́ àfà Saheed Shittu wọ́n dìídì bẹ ọba wa nílùú Ìlọrin ni ẹ jẹ́ kí tuntun repeat fún yín kẹ́ lè gbọ́ dáadáa kí gbogbo yín kẹ́ fi lè mọ̀ pé àfà Saheed Shittu wọ́n dìídì apologize wọ́n dìídì bẹ ọba wa nílùú Ìlọrin ni tí ò bá bẹ̀ wọ́n tí àfà Saheed Shittu tí wọ́n bá apologize kí ni kò tá fẹ́ ṣe fún wọn gbogbo àwọn ọmọ Ìlọrin kí la fẹ́ ṣe fún wọn kí la fẹ́ ṣe fún wọn ó dé kí ló dé tó já sí pé látọdún tí wọ́n ti sọ tó ti pẹ́ kí ló dé tààrí kankan ṣe fún wọn tó fi dì sí àfà náà wọ́n ti wá apologize ẹ tí wọ́n jáde tí wọ́n sọ̀rọ̀ ṣe ti wá ẹ ti gbàgbé yàrá Kùránì tọ́lọ́ ti ní isi bìrù wà sọ bìrù wà rọ́bì tú ṣe ti gbàgbé ni ṣe ti gbàgbé ni ẹ jẹ́ kí tuntun ọ́díò yẹn ẹ jẹ́ kí tuntun rìpíìtì fún yín kẹ́ lè gbọ́ dára pé àfà Saheed Shittu wọ́n dìídì apologize lọ́wọ́ fún nípa ọ̀rọ̀ táwọn sọ sí ọba wa nílùú Ìlọrin ẹ jẹ́ kí n tún play. ó wà mbẹ mo fi títóbi Ọlọ́run bẹ̀ yín bàbá wa ọba Ìlọrin Ọlọ́run ò ní pa yín fún wa ń sìn àdàgbà yọwọ́kọ́wọ́ Ọlọ́run ò ní fi ṣàdánwò fún yín bàbá wa bẹ́ ṣe wà kọ́lọ́ ń jọ kó bá wa dùn yín nú kó bá wa èmi gangan láṣẹ Ọlọ́run màá wá sí Ìlọrin mo fẹ́ wá sí Ìlọrin gangan mo máa wá síbẹ̀ láti wá bá yín bàbá wa ọba Ìlọrin tí bá wá débẹ̀ tán bó jẹ́ pé pankẹ́rẹ́ ẹ̀yin gangan mo fẹ́ kẹ́ mú pankẹ́rẹ́ báyìí kẹ́ni kẹ́ wé mi iye tó bá wù yín kẹ́ wé mi àrẹ wà láṣẹ Ọlọ́run àwa kí yín bàbá wa ọba Ìlọrin Ọlọ́run ní pa yín fún wa ń sìn Ọlọ́run má ṣàì bá wa foríjì yín má ṣàì foríjì mí náà bàbá wa ọba Ìlọrin mo tọrọ àforíjì lọ́wọ́ yín ẹ má bínú torí t'Ọlọ́run ẹ má bínú torí t'Ọlọ́run Ọlọ́run má ṣàì bá wa dẹ́mi yín sí Ọlọ́run má ṣàì bá wa wò yín dáadáa bẹ́ ṣe wà. ṣé iná gbọ́ ẹ jẹ́ kí tuntun repeat fún yín again kẹ́ lè gbọ́ dáadáa àfà Saheed Shittu wọ́n gbéra wọn kalẹ̀ fún ọba wa nílùú Ìlọrin kí ló wá ṣe yan ọmọ Ìlọrin tẹ́ wá ń jáde tẹ́ wá ń sọ̀rọ̀ sáfà Saheed Shittu náà kí lẹ fẹ́ gbà ń bẹ̀
ní kò tá fẹ́ rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí tuntun play kẹ́ lè gbọ́ dáadáa. ó wà mẹ́ mo fi títóbi ọlọ́run bẹ̀yìn bàbá wa ọba Ìlọrin ọlọ́run ní pa yín fún wa ń sìn àdàgbà yọwọ́kọ́wọ́ ọlọ́run ní fi ṣàdánwò fún yín bàbá wa bẹ́ ṣe wà kọ́lọ́ ń jọ kó bá wa dùn yín nú kó bá wa èmi gangan láṣẹ ọlọ́run màá wá sí Ìlọrin mo fẹ́ wá sí Ìlọrin gangan mo máa wá síbẹ̀ láti wá bá yín bàbá wa ọba Ìlọrin tí bá wá débẹ̀ tán bó jẹ́ pé pankẹ́rẹ́ ẹ̀yin gangan mo fẹ́ kẹ́ mú pankẹ́rẹ́ báyìí kẹ́ wé mi iye tó bá wù yín kẹ́ wé mi àrẹ wà láṣẹ ọlọ́run àwa kí yín bàbá wa ọba Ìlọrin ọlọ́run nípa yín fún wa ń sìn ọlọ́mọṣá ìbá wa foríjì. ṣe gbọ́ àáfàá Saheed Shittu wọ́n tún wá sọ pé àwọn máa tún wá kí bàbá wa ọba wa nílùú Ìlọrin wọ́n láwọn máa tún wá kí wọ́n tún bẹ̀ wọ́n pé kọ́ba wa nílùú Ìlọrin kọ́ dákọ̀kọ́ foríjì àwọn ẹ̀yin ọmọ Ìlọrin tẹ wá ń jáde tẹ́ ń takò àáfàá Saheed Shittu kí ni kan tẹ fẹ́ gbà ń bẹ̀ ṣé ẹ mọ ayélujára Kùránì lò mọ́ ni kí ló dé tí àáfàá Saheed Shittu tí wọ́n bá apologize tí àáfàá Saheed Shittu tí wọ́n bá apologize kò sí nǹkan tá a fẹ́ ṣe fún wọn o ṣé mọ̀ bẹ́ẹ̀ kò sí nǹkan tá a fẹ́ ṣe fún wọn o látìgbà tí wọ́n ti sọ kí ló dé táàrí nǹkan ṣe fún wọn tó fi dì sí ẹ mọ̀ pé ó ti pẹ́ tó ti sọ o kí la rí ṣe fún wọn tó fi dì sí wọ́n tún wá apologize gbogbo yẹn ẹ tún wá gbórí síta ẹ tún pariwo ẹ ní làákàyè ẹ ṣe làákàyè ni gbogbo ọmọ lórí tẹ́ ń jáde ẹ ṣe làákàyè ni ẹ ní làákàyè lórí ni èèyàn ti apologize kí lè tún fẹ́ gbà náà kí lè fẹ́ gbà ń bẹ́ẹ̀ mú ń béèrè lọ́wọ́ yín benefit oríire wo lè fẹ́ rí ń bẹ̀ máa play audio kan lẹ́yìn ìgbà tí àáfàá Saheed Shittu tún apologize fún ọba wa nílùú Ìlọrin mo ṣe wá gbọ́ dí ọ̀bọ̀bọ̀ kan nípe tó ń sọ kọ́tọ̀kọ́tọ̀ jẹ́ kí n play audio yẹn fún yín mo wò pé olórí burúkú làwọn eléyìí náà jẹ́ kí n play audio bọ̀bọ̀ yẹn máa play audio yẹn fún yín sí kí gbogbo yín náà kẹ́ lè gbọ́ kẹ́ lè mọ̀ pé gbogbo ọmọ Ìlọrin tẹ́ ń jáde tẹ́ ń sọ̀rọ̀ sí àáfàá Saheed Shittu ẹ̀ nílà káì lórí orí yín ò pé gbogbo yín olórí burúkú ni gbogbo yín lẹ́yìn ìgbà tí àáfàá Saheed Shittu lẹ́yìn ìgbà tí wọ́n apologize yẹn gbogbo yín tẹ́ ń jáde tẹ́ tí wọ́n sọ̀rọ̀ sí wọn gbogbo yín ẹ̀ nílà káì lórí gbogbo yín ẹ̀ kì í ṣèyàn ẹ̀ ń ṣèyàn re ẹ̀ tẹ̀lé tọ́lọ́hun ẹ̀ tẹ̀lé tànábì nǹkan mi lẹ́ ń tẹ̀lé ẹ máa gbọ́ ẹ yẹ kí play audio eléyìí fún yín o ẹ máa gbọ́ àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ ọ̀rọ̀ rúrùn tó sọ ẹ gbọ́. Saheed Shittu tó lóun bọ̀ wá lọ́rin òun fẹ́ wá bẹ bàbá ọba ìlú Ìlọrin àtàgbègbè rẹ̀ tí wọ́n bá ti bí i dá kó wọ̀ lọ́rin ó fẹ́ ṣe ní àṣegbénu tí wọ́n bá ti bí i dá kó wọ̀ lọ́rin kó wá bẹ bàbá tó lóun fẹ́ bẹ́ẹ̀ káwọ̀ ọmọ sì yájúlẹ̀ ká máa wò ẹ̀yin májílísù ẹ má sùn májílísù sábàbùlámà ẹ má sùn ìsìn la fẹ́ mọ sẹ́tẹ̀ǹsì IDPU ẹ má sùn a fẹ́ mọ sẹ́tẹ̀ǹsì nítorí wọ́n ń ju òkú ọ̀rọ̀ sínú iléeṣẹ́ Kálímì kálukú dákẹ́ àwọn tí ó sì tó bá wọn ẹ̀ sì ń gbé gbèsè lé lérí Aláàfin Ọ̀yọ́ ń bẹ́ńlẹ̀ òun Aláàfin Ọ̀yọ́ bú ó ti máa ń pè nǹkan ó ṣeun Ọọ̀ni Ifẹ̀ ń bẹ́ńlẹ̀ kò mú wọn bú ó ti máa ń pàgbà kó bá wọn Ìlọrin ló wá tẹnu bọ̀ Ìlọrin àná náà sì ní òun náà Ìlọrin tòní tá a bá ti jó mú un jẹ pé àwọn tí ò tó wọn tó dìde lérí Ìlọrin àwọn tí wọn ò rí dá kankan wọn tún dìde lérí lọrin àwọn náà máa sọ̀rọ̀ sí lọrin wọn sì máa ṣe tó wù wọn lérí lọrin a sì ní lẹ́nu ọ̀rọ̀. ṣẹ́yìn náà ń gbọ́ ṣe gbọ́rọ̀ ṣe gbogbo yín náà gbọ́ lẹ́yìn ìgbà tí àáfàá yìí apologize tán kí lẹ fẹ́ gbà nú ọ̀rọ̀ tẹ́ tí wọ́n ń sọ náà ẹ yẹ kí n tún play fún yín ẹ yẹ kí n tún play.
Saheed Shittu tó lóun bọ̀ wá lọ́rin òun fẹ́ wá bẹ bàbá ọba ìlú Ìlọrin àtàgbègbè rẹ̀ tí wọ́n bá ti bí i dá kó wọ̀ lọ́rin ó fẹ́ ṣe ní àṣegbénu tí wọ́n bá ti bí i dá kó wọ̀ lọ́rin kó wá bẹ bàbá tó lóun fẹ́ bẹ́ẹ̀ káwọ̀ ọmọ sì yájúlẹ̀ ká máa wò ó ẹ̀yin májílísù ẹ má sùn májílísù sábàbúlámà ẹ má sùn ìsìn la fẹ́ mọ sẹ́tẹ̀ǹsì IDPU ẹ má sùn a fẹ́ mọ sẹ́tẹ̀ǹsì nítorí wọ́n ń ju òkú ọ̀rọ̀ sínú iléeṣẹ́ kálímì kálukú dákẹ́ àwọn tí ó sì tó bá wọn ẹ̀ sì ń gbé gbèsè lé lérí Aláàfin Ọ̀yọ́ ń bẹ́ńlẹ̀ òun Aláàfin Ọ̀yọ́ bú ó ti máa ń pè nǹkan ó ṣeun Ọọ̀ni Ifẹ̀ ń bẹ́ńlẹ̀ kò mú wọn bú ó ti máa ń pàgbà kó bá wọn Ìlọrin ló wá tẹnu bọ̀ Ìlọrin àná náà sì ní òun náà nìlọrin tòní tá a bá ti jó mú un jẹ gbé àwọn tí ò tó wọn ó tún dìde lérí Ìlọrin àwọn tí wọn ò rí dá kankan wọn tún dìde lérí Ìlọrin àwọn náà máa sọ̀rọ̀ sí Ìlọrin wọn ó sì máa ṣe tó wọn lérí Ìlọrin. ṣé ẹ̀ ń gbọ́ ẹ wọ aláìní làákàyè gbọ́rọ̀ tó ń sọ ẹ̀yin náà ẹ̀kọ́ gbẹ́ ń yá wa tẹ́ ń bàbá wa ẹ gbọ́rọ̀ òṣì ọ̀rọ̀ tún ní làákàyè ẹ gbọ́rọ̀ tó ń sọ àní mo tún sọ èmi mo tún sọ pé tí àfáà Saheed Shittu tí wọn bá apologize fún wọn bá wa nílùú Ìlọrin kí la fẹ́ ṣe fún wọn kí la fẹ́ rí ṣe fún wọn kí la fẹ́ ṣe fún wọn látọdún tí wọ́n ti sọ kí la rí ṣe fún tó fi dì sí wọ́n wá apologize nígbà ẹ̀lẹ́gun iṣẹ́ wa le ìrẹ̀lẹ̀ tí wọ́n jẹ́ ìtẹ́wà ń sọ̀rọ̀ mo làbáìkà náà làbáìkà àbíkí ló porúkọ òun náà wá jáde làbáìkà alágbe tó ń jẹ lọ́tún tó ń jẹ níwájú tí wọ́n ti pé àtẹnujẹ ló ń bàjá káàkiri òun náà wá jáde ìwọ náà sọ̀rọ̀ àbórí èyí ẹ̀bọ̀n tó ń ṣe yín ni gbogbo ọmọ náà ń tẹ́ ló ń jáde yẹn tí bá tún rí ẹni bọ́ọ̀lì tó jẹ́ ọmọ náà tó bá tún jáde ajá sí pé wèrè gidi ni ẹni là ká ì lórí àfáà Saheed Shittu wọ́n ti apologize now ó ti tọ́ nìyẹn wọ́n lọ́ọ́ máa tún wá kí ọba wa nílùú Ìlọrin dìdìrín tó wá sọ̀rọ̀ yìí wá sọ pé kò wọ́n gbọ́dọ̀ wọ Ìlọrin gbé o à ń retí ó nílà ká ì ní bọ́bọ́ tó sọ̀rọ̀ yẹn ó nílà ká ì lórí ni ọlọ́wọ́ aṣámọ̀nà wọ́n lọ́wọ́ dúró tiwa o nǹkan tí mo kàn fẹ́ jẹ́ kó yí wa nínú ìṣẹ́jú díẹ̀ náà nìyẹn pé gbogbo àwọn ọmọ Ìlọrin tẹ́ ń jáde yẹn kò sí ní evidence láti jáde lẹ́yìn ìgbà tí àfáà yìí tí wọ́n ti apologize fún ọba nílọrin ọ̀rọ̀ òdùn lẹ́nu yín ẹ kàn sọ̀rọ̀ jagajaga ọ̀rọ̀ òdùn lẹ́nu yín ọlọ́wà ṣàánú wa ọlọ́wà dúró tì wá assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.